aláṣẹ àti olùdarí Tajudeen System Organization, mo kí Alhaji Olóyè Táíwò Àkàndé, ẹni tí Ọlọ́run ọba mi ṣàánú fún lórílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí ó ń fi gbogbo ìgbà wá ìgbéga ọmọnìkejì, ẹni tí kìí fẹ́ kí ẹni tó ń fi akó ṣubú, ẹni tí ó jẹ́ ọ̀kan nínú olóyè nílẹ̀ Ìbàdàn, Alhaji Olóyè Táíwò Àkàndé. Bí a bá wọ irinṣẹ́ yìí bó ṣe rí, ọmọ àgbégbàtà yìí náà jókòó olóyè Ìbàdàn tí wọ́n jẹ́ alágbára Ìbàdàn tí wọ́n gbọ́dọ̀ bá dá sí lọ́nà tó ga. Ẹ bá mi pé Tajudeen System kan máa bọ̀. Mo fẹ́ ní ọ̀rẹ́ mi tó máa bọ̀. Ẹ máa bọ̀ lórí stage. Ẹ máa bọ̀ lórí stage. Tajudeen System. All right. Gẹ́gẹ́ bí olólùfẹ́ Alhaji System, wọ́n ní ẹ máa lọ́ọ̀ tí irinṣẹ́ yìí. Níta àwọn èèyàn kan kò tí ì lórí. Gbogbo tí àwọn tí wọ́n pín kalẹ̀ yìí, wọ́n yà lọ́dọ̀ DJ Semite. Bàbá ní ká máa sọ yí ẹ̀ ó lágbára. Ṣùgbọ́n ẹ̀yin kan bẹ Ọlọ́run ṣàánú fún yín, kò dẹ̀ ní padà lẹ́yìn yín. Kí ni ẹ fẹ́ fi ṣe lọ́ọ̀tì irinṣẹ́ ìmọ́tótó àti àyè ńlá tí Ọlọ́run pè é sí? Ẹ ó sọ̀rọ̀ ẹ̀ sì sọ tẹ́ fẹ́ fún ọmọ ìyá yín. Kí wọlé o tẹ bá pé Alhaji System ní olólùfẹ́ ó lè pé àdínkù díẹ̀ ní nílẹ̀ Ìbàdàn ẹ̀gbọ́n wa lọ́jọ́ ìsàwásí ìsàwáfáàdì èyí tá a ṣe lé ní gan-an fún àwọn akátá òbíà kí ni èyí ká ṣe tipẹ́tipẹ́. Because it's our job, but I'm governor and the people for what's in the banner. I'm a very bad way. Ilé ìka ti ti pẹ̀tipẹ́ tí pẹ̀lú wọn lẹ́yìn nígbà wọn lọ it will not be the same again. Everything will change. Àwọn náà wọ́n ti kálẹ̀ èdè. Once again, on behalf of myself, the entire family of Akademo Olosako Odunlami, and not just with 2 million naira. 2 million naira. Ladies and gentlemen, this is Alhaji Olóyè Táíwò Àkàndé. I don't know whether you want us to give you your account number here or you are giving us cash. The matter of support can do that. Then once again, ọ̀rẹ́ mi kan wà Alhaji ló ń jẹ́ àdúgbò ó ní ìlọ́kọ̀ ìyàtọ̀ orúkọ àtẹ̀lé òun ó ní kí ló fún yín 1 million naira. Making 3 million naira. I'm asking a question, sir. Are we putting it on account now, or we are getting it cash, sir? Ìyàtọ̀ àti nǹkan àbàdàn ni nǹkan àbàdàn àti nǹkan àbàdàn ni and it's our joy and accountable we are doing it now inshallah. Thank you. So ẹ jọ ẹ bá mi fún Alhaji Olóyè Táíwò Àkàndé and his friends ní àtẹ́wọ́. Ẹ bá wọn ní àtẹ́wọ́. Àwọn ni wọ́n ṣíde ìṣíde náà ṣíde yìí kìí ṣe pé ó pọ̀jù tàbí ó kéré jù. Bí system bá ṣe jẹ́ sí ọ bó ṣe nífẹ̀ẹ́ sí òun náà ló ṣe máa dáwọ́lé
olóyè Táíwò Àkàndé ẹ̀ ní lọ́lẹ́ o àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ máa ń pè aláṣẹ alábẹ́láhán gbajúgbajà oníṣòwò ọkùnrin àti jáde lọ́dẹ ẹ̀dáwọ́dọ́ kàn wọ́n oúnjẹ bọ́dọ̀ rẹ̀ sọ. ìmọ̀lẹ́ máa ní 500,000 naira cash ní àbí account number ọmọ òkú ọ̀run 500,000 ẹ bá mi kọ́lẹ̀ jọ táyì fẹ́ǹsì mi dá so mọ́ni eré ṣùgbọ́n ṣẹlẹ̀ owó yìí àwọn aláṣẹ ògbọ́n lónìí lórí bàbá wa ní àdájí tààdé system ní fọ́kọ̀ àdẹ̀jẹ́ ògùn wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n pé ọmọ fọ̀pọ̀ ní bàbá ọmọ fọ̀pọ̀ ní kọ́rẹ́nsì bàbá yẹn láti kó ìkiri owó àlùbáríkà ni àbólóyè fi dàbí àwọn àbí kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn àwọn àfàkẹ́ ìdáwọ́ ẹ̀ má jẹ́ ká pàṣẹ mọ́ ìbàdàn tí ó dà àwọn náà sọ lọ́wọ́ àpèsè pèrè láti wò ìlànà kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn tàbá ti kéré ẹ̀rọ̀ta kọ́rẹ́nsì ṣáàtì gbọ́dọ̀ àbí bàbá àwọn ọmọdé náà láti dàgbà ìgbà tí yìí nìyẹn ìgbà tí wọ́n ń ṣe kí ni ló ń ṣe bàbá ìgbà ẹ̀rọ. This is 200K for the launching of this mighty instrument. Thank you very much and God bless you. ìyẹ̀rú ọ̀kí ọlọ́pàá mẹ́jọ ọlálọ́mí ọmọ abísújó fọ́ ìyẹ̀rú mọ́kànlá mi ọmọ sókò ọlálọ́ ọmọ mẹ́lẹ̀ kúkú Alhaji Abbas Amọ́lẹ́sẹ̀ wọ́n ti dán bá bọ̀ ti pẹ́ èmi ọmọ kódà bọ́ jẹ́ Amẹ́ríkà náà ti lọ ṣe tá à ń ṣe yìí Alhaji Amọ́lẹ́sẹ̀ ó débẹ̀ kí lè bẹ́ẹ̀ fi ṣe lọ́ọ̀tì tá à ń ṣe yìí ó Alhaji Amọ́lẹ́sẹ̀ yes thank you very much. Aṣíwájú Ṣẹ́gun Ọlálérè mo ń bọ̀ lọ́dọ̀ yín. Hello, ladies and gentlemen. Alhaji Amọ́lẹ́sẹ̀ wọ́n ní kí wọ́n pàtàkì wọ́n sí 500,000. Náà bí sí lọ́nchì yẹn. Àwọn olóyè mú kí ọ ẹsẹ̀ láàrẹ̀. Alhaja Ọlá Mami olóde àsìkò bẹ́ẹ̀ dé Bódìjà bẹ́ẹ̀ dé Àbújá bẹ́ẹ̀ dé ìlú Èkó iléeṣẹ́ pẹ̀ka káàkiri. Ọlá Mami ó máa bí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ̀gbẹ́bà ẹ̀sẹ̀ ẹ̀tẹ̀ àfẹ́kẹ́rẹ́ ayé fẹ́ná àyíká inú òun náà gbogbo ara pátá lọ́jọ́ bí gbiná gbogbo ara lòkúrẹ́ bí wà yá òòrùn ọjọ́ tí tèmi bá ọjà gbogbo ayé ní ìjọ àrùn ẹyọ
Aláàjì Fẹ́lẹ́ láti Ṣẹ́yìn. Mo kí yín o. Ìṣẹ́yìn orò. Ọmọ ẹgbẹ́ tí mo kọ́. Ìmùlẹ̀ Kọ́lá Olóòtú. Mọ́gàjí Ìbàdàn. Fídíò lẹ́yìn ṣe. Alájà Kúbúrà. Kì í sálára kó. Máàmi Alájà Kúbúrà tí Ọ̀dẹ́jù life matron fún Alájà Tájù System Organization. Àwọn ni ọmọ màmá. Àwọn ọmọ màmá. Ọmọ màmá Ọ̀dẹ́jù. Máàmi dà. Olúbàdàn. Ọmọ màmá tó wá represent. President of America. Yes, this award of honor presented to Alhaja Kúbúrà T. Ọ̀dẹ́jù, the life matron of Artist System and the Bright Stars Fuji Organization today, 12 November 2025. Congratulations. Mama na yin sọmọ rẹ. Mama ńlá ti rẹ sọmọ rẹ. Mama yìí sọ lọsí. Kí mama na yin sọmọ yẹ. Ayi. Ayi. Ṣé bẹ́ẹ̀ ni? Ok. Mo gbà. Former chairman Lagos. Former chairman Ibadan. David Ayinde. Ọmọ ńlá alálùbáríkà. D1. Ó wà ní o. Àwọn èèyàn yẹn. Ọmọ Amẹ́ríkà. Alhaja Ọmọládé K. Fìjàbí. Dà olóríire obìnrin. Àwọn obìnrin tí wọ́n dúró tọkọ wọn pẹ̀lú ọ̀kankan. Àwọn obìnrin tí èyí jalè. Obìnrin tí èyí wò yín wọ̀ wọ́n. My honourable. Yes. Wàhálà ìsísẹ̀. Mi ò máa tẹ́ mi ṣe lọ́dọ̀ Fìjàbí o. Tó fi wà ní àtìyàwó ẹ̀. Ìwà ló dé bẹ́ẹ̀ o. This is my mother. Ilé àlájà. Ọkọ ṣe tẹ̀, ìyàwó bọ́lá ṣe tẹ̀. Ṣé ìyá ti ṣe tẹ̀? Ok, bàbá sọ pé ìyàwó sílẹ̀ márùn-ún. Ẹ̀wọ̀n tí ẹ náà bá mi dá sí ewu tí ẹ náà bá mi dá sí. Ọ̀rẹ́bù wọn lọ, ọmọ ọ̀rẹ́bù kọ́, Saheed, bàbá rẹ̀.